rí ngbà táwọn Ọ̀tẹ́dọ́lá àwọn tó ní ẹlúmẹlù àwọn Adélékè nǹkan yẹn tán káwọn ọmọ títí wọn gbà táwọn ọmọ wọn kéré tán kó wọn lọ business meeting tán kó wọn lóríṣiríṣi kó wọn lọ vacation business wọn mú wọn mọ̀lú wọn mú wọn lọ lẹ́sìn wọn gba náà lẹ́jẹ̀ wọn ṣoríṣiríṣi àwọn business meeting yẹn tí wọ́n sàmọ́ meet àwọn èèyàn dankan àwọn òbí tiwa gbogbo táìmù yẹn ṣe náà kó wa lọ sóòrù tán kó wa lọ ṣọ́ọ̀ṣì ó yá ẹ̀yin ọmọ ẹ máa gbàdúrà ẹ̀yin náà kéré jù ogun tó ń jà mí láti ilé bàbá mi ogun ilé ìyá mi ogun kí gbogbo ibi tó ti bá ti ajẹ́ láti ilẹ̀ nìyẹn kí n tèmi tó bá ṣe pàdúrà ló lè pa àwọn ogun yẹn lóòótọ́ tó yẹ pé lóòótọ́ lógun wa kó tó di pé ẹ bí wa ẹ ti ṣe gbàdúrà káwọn ogun yẹn ti kú tó fi jẹ́ pé àwa náà ẹ tún bí wa tán àtúndàgbà àtúnkò sógun yẹn gbígbàdúrà sí olúwa ẹ̀ náà tún bímọ yóò tún ní kọ́mọ náà wà lọ́mọ òfogun bú èmi àjọ tí n ti ráyè gbogbo àdàdà ẹ̀ mọ́ ní sí èmi tí n tí ìfìtàtà ogun kankan ní tó bá ṣẹlẹ̀ ní bí mo kú gbé èmi ò rógun wèrè kankan ogun ilé ìyá mi ogun ilé kiri kan ogun kiri kan ogun kiri kan táwọn ọmọ olówó jákànjákàn tán máa ọmọ lọ́wọ́ àwọn ọmọ wọn lọ business meeting ó ga. Ṣé rí fídíò yìí ó lè sound like a comedy but it is actually the reality of all of us. Bẹ́ẹ̀ ká kọ́kọ́ mú láti abala pé àwọn òbí àwọn olówó ń kó wọn lọ business meeting ibi táwọn òbí wọn mọ̀nà kó wọn lọ tó bá yẹ pé bàbá èèyàn bá jẹ́ àgbẹ̀ oko náà máa mú yàn lọ àwa tán mú lọ bí àdúrà tán mú lọ sóòrù tán mú lórí òkè ibi wọn mọ̀nà mú a lọ ibi tán mọ̀ nìyẹn àwọn tán bí sí traditional house wọ́n mú wọn lọ di òòṣà àwọn tán bí sínú Islam wọ́n mú wọn lọ mọ́ṣáláṣí that is it ibi táwọn yẹn mọ̀ nìyẹn ibi òbí èèyàn bá mọ̀ náà ni ó lajú èèyàn sí so wọn kì í jatare yẹn ọmọ tán bá bí sílùú òyìnbó sìn ó ṣeéṣe kó mọ̀ lẹ́ experience Boko Haram ó ṣeéṣe kó mọ̀ lẹ́ experience pọ́n múná lọ ó lè mọ̀ lẹ́ experience pé kò sí all these basic amenities ọmọ tán bá dẹ̀ bí sílùú rírú bọ́n ṣe bá wà sílùú ń sìn wọ́n ó jẹ́ àlọ́ pírí àláàárọ̀ àárẹ̀ ìsàdúrà àdájí á sì sóòrù lóyún kínní á lọ skul ní ọ̀sán á ṣe àmọ́ ibi òbí kálukú mọ̀ ni just like wọ́n bá ní pé nǹkan tí èèyàn bá ní lèèyàn fi ń tọ́jú ọmọ èèyàn ibi ọmọ nù lábala yẹn ṣé wàá rábala ṣáìdì pé bá a ṣe gbàdúrà ogun tó pé àtúnṣe ń gbàdúrà ogun yẹn bíbélì gan ní ká fi àdúrà ra ìgbà padà búburú ní gbogbo ọjọ́ gbogbo everyday ló ń come out with his own battle just like you said èmi gan get to a stage in my life whereby I discovered that gbogbo àwọn ogun táwọn jà táwọn pray sí gan ń jò làwọn ogun ìfẹ́ tán I dey tell you me too dey ask that question láti yọ ọdún ìkíyàn tí bí a máa gbàdúrà ogun ń jò ológun yẹn fẹ́ lọ you understand even àwọn kódà mo ti réyàn tó jẹ́ ìyá tó jẹ́ mother tọ́wọ̀n gan béèrè rí pé ńjọ́ àti mí gbàdúrà ogun ó tiẹ̀ táwa tẹ́ pé sí èsì ládàgbà sí àdúrà ní sá orí òkè ní sá mo gunke in fact coronavirus ló sọ mí dọ̀lẹ́ lórí orí òkè gígùn torí kó tó di pé kòró bẹ̀rẹ̀ ń gbà yẹn orí òkè mo máa ń wà I'm telling you ó nígbà kan tí mo tún jí nídàjí mo tiẹ̀ ti gbàgbé pọ́jọ́ yẹn ó yẹ kí n lọ church program ni mo ti múra orí òkè láńlẹ́dì mi ìgbà yẹn mò ń ràn masters mi ilé tí mò ń gbé ń gbà yẹn láńlẹ́dì mi ni wọ́n á sọ fún mi pé Sisi Bọ́sẹ̀ tó bá dé orí òkè lẹ́ ń lọ wọ́n máa ń tì ní ètò wọ́n á tì láti 8 to 12 during the period of service yẹn títí ní mọ́ wà o tó bá yẹ pé ibẹ̀ lẹ́ ń lọ o torí màá ti jí múra before 6 orí òkè kódà àjọ kan tá bro mi pè mí torí pé ó ń gbúrò páwọn kan ń lùlù wọ́n ń kọrin ó ní sórí òkè lẹ́sùn ni mo ní mi ìsún orí òkè mo ní mo jí wá ni èmi ìfẹ́ sùn bẹ̀ for security purpose you know so ibi tí kálukú bá lajú sí ni and just like you said that when you even stop disturbing yourself about some prayers o kàn rí i pé kò tiẹ̀ sógun kan bá náà tààrà of course ibi téèyàn bá ti wà too conscious of something jù nǹkan yẹn gan máa ń padà ń wá báyàn ni when you are too conscious of it tí ò bá wá gan something will just disguise and make you look like maybe this is the battle I was actually fighting for whereby there is no battle that exists. So our parents open our eyes to the things they know ibi èèyàn bá mọ̀ náà ni ó lajú ọmọ sí irú èmi báyìí nísìn màmá mi tíṣà ni wọ́n
àti kékeré mo ti lajú sí skúlù ká kọ̀wé ká kàwé ká ṣe ká mọ̀ ká ṣàdúà. Ẹni tí bàbá rẹ̀ bá jẹ́ àgbẹ̀ àbẹ́ni tí bàbá rẹ̀ bá jẹ́ alágbẹ̀dẹ ìdí àgbẹ̀dẹ náà ni ó lajú sí, that is it. Àwọn tí bàbá wọn sì jólówó bí irú àwọn tẹ́ mention yẹn, àwọn yẹn business meeting ká ṣe ká travel ká lọ ká dé ká ṣe business pẹ̀lú àwọn other rich people náà náà máa lajú ọmọ wọn sí. Séyàn tí ò gbé ọ̀dọ̀ àwọn olówó tí ò mọ ìṣesí wọn ṣó lè dédé mọ́mọ́ ẹ̀ lọ sáàrin wọn ni ṣé wọn ò gbà ni. Ibi èèyàn bá mọ̀ náà lèèyàn lajú ọmọ sí. Ẹni ìyá rẹ̀ àbàbẹ̀ ẹ̀ bá jó lórin ìdí orin náà ni ó lajú sí, yàtọ̀ fún àwọn tó bá yẹ pé bá lẹ́bùn tó yàtọ̀ sí tàwọn òbí wọn. So our parents did us right. They did the right because that was actually what they knew. And you can't give what you don't have. No, mo ti rí èèyàn bíi méjì mẹ́ta tán duet video yẹn. Ibi òbí wa ibi tán mọ̀ náà lajú wa sí. So nísìnyí táwa náà ti wá rí different things in life, then we can start opening our own eyes to make sure that pé àwọn ọmọ wa bàbá lajú wọn síbi àdúrà àtún lajú wọn síbi iṣẹ́ ẹ máa ṣiṣẹ́ ọwọ́ ẹ kàwé ẹ ṣe so that we will be different from our ancestors. You know, it is well with us.